ẹ jọ̀ọ́ ẹ̀bẹ̀ ni mo fẹ́ bẹ̀ yín ẹ má ṣe mí mi ẹ wo ti máa ní ẹjọ́. ìṣe oníṣe ní wípé irú òwò ni àánú máa wà báyìí. wọ́n ní ọmọ ẹni kú ó sàn jọ ọmọ ẹni nù lọ. kí ló dé ṣe báyìí fúnra yín. lè kúkú sókè. láyé mi mo rí pé ó ga mo rí pé ó ga. ọmọ afọ́jú yẹn ló fẹ́ gbé wálé pọ̀. kì í ṣe lójú ẹ̀mí ìlú màá ti fẹ́. èmi kọ́ ẹ wò ó mo kọ́ mo kọ́ mo tún kọ́. ìgbàgbọ́ ní ká máa gbà kí ẹjọ́ bá ṣe. mo ti gbọ́ yín. lọ́ra lọ́ra. ẹ máa fi mí sílẹ̀ ẹ jẹ́ máa yọ ẹjọ́ sí ọlọ́run. aláìlera onífẹ̀ẹ́ láì ríran kò dẹ̀ bẹ́ẹ̀ tọkàntọkàn. shop mọ́mì títí ẹ̀ ní so akọ máa wá ṣe é ní body that because I love voice of. fẹ́ra yín ní ṣùlọ́kà which is not bad. ṣé òun jáfọ́jú ni. ó kí wọ́n lọ́ọ̀rẹ́ ẹ̀ wá rí ìwà fọ́jú. Tani. Simply because àwọn méjì ń date. Èmi àti ẹ̀ àfẹ́ràn àná tó kí ni fẹ́ máa ṣé kí n máa ọ̀gẹ̀ kí n máa kiss ẹ̀ ni. So, this is you. Yes. Afọ́jú. Daddy question. Ṣé ya létí lápá báyìí lọ? Tàbí wọ́n fi òwú eléko sí ẹ létí ni? Kí ni problem ẹ náà?